Ẹ kú ọ̀lẹ́, ẹ kú dédé ìwòyí. Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin, ẹ̀yin dẹ̀ máa sọ pé kò sọ́kùnrin ń ta, kò sọ́kùnrin ní Nàìjà. Ẹ máa ní kò sọ́kùnrin ní Nàìjà. Ọkùnrin wà ní Nàìjà o, kò sọ́bọ mọ́ ní Nàìjà ni. Wàláì, ọkùnrin wà ní Nàìjà, ní àwọn ọkùnrin tó dáa, ní àwọn ọkùnrin tó wà responsible, ní àwọn ọkùnrin tó jẹun kánú, tí wọ́n tó gbangba sùn lọ́yẹ tó yàwó méjì ìfẹ́, ní àwọn ọkùnrin tí wọ́n tó gbangba sùn lọ́yẹ tí wọ́n jẹ́ múre lé bí ọkọ, láwọn ọkùnrin gidi tó ní solid background, wọ́n níṣẹ́ tó dáa, wọ́n lówó tó dáa, Ọlọ́run kẹ́ wọn. Àmọ́ kò sí ọ̀bọ mọ́ ní Nàìjà ni, kì í ṣe pé kò sọkùnrin. Àwọn ọkùnrin ti gbọ́n. Ṣé wá rẹ̀yìn below 40? Kí ló dé ẹ̀yin below 40? Ẹ máa ní láti lọ fẹ́ orí yín ní FFO. Bóyá kí n bèrè lọ́wọ́ àwọn ọkùnrin, kí ló dé tí àwọn ọkùnrin ń sá fún below 40? Ẹni obìnrin, Caris báwo ni? Ẹni obìnrin tó bá ti wà below 40, kí ló dé tí àwọn ọkùnrin fi ń sá fún wọn? Kò ń ṣe nǹkan tí mò ń sọ yìí ó serious o. Ẹni obìnrin tó bá wà below 40, kí ló dé táwọn ọkùnrin ń sá fún àwọn ọmọ bóyá under 40, tí wọ́n tiẹ̀ tún sì jẹ́ pé wọn ò tí ì bímọ rí, tó sì jẹ́ pé wọn ò bí nǹkan kan rí, kí ló dé táwọn ọkùnrin ń sá fún wọn? Ẹ jọ̀ọ́, bóyá kí n jẹ́ ń gbé fóònù káwọn èèyàn pè wọlé. Kí ló dé tẹ́ fi ń sá fún wọn? Torí ẹ ń sọ pé kò sọ́kùnrin, ọkùnrin wà o. Wàláì tàlà, ọkùnrin wà o. Ọkùnrin wà o. Wọ́n ń sá fẹ́yìn obìnrin, wọ́n ti gbọ́n ni o. Wọ́n ń sá fún obìnrin ni o. Ṣé rí gúrùpù tí mo dálẹ̀ ní Nàìjíríà yẹn ló jẹ́ kí n mọ̀ pọ́kùnrin wà. Ìwọ tó bá jẹ́ for working class, mi sọ oní kerosene elépo, mi sọ oní candle, oníṣànà, oníwóróbo, tó jẹ́ working class gidi, àbí tó ní iṣẹ́ gidi, tó ní business gidi lọ́wọ́, tó mọ̀ wípé o ní business gidi lọ́wọ́, tó yẹ pé o lè bóyá politician ni o, bóyá àwọn tó jẹ́ executive, bóyá àwọn tó jẹ́ manager, tó jẹ́ director company, tó lè jẹ́ ìyàwó fún wọn. Mo fẹ́ kó pè mí. Àwọn tí mo ní nínú group mi nìyẹn. Honestly, mi ò believe mi ò believe nǹkan tí mò ń rí nínú group Nàìjíríà yẹn gan. Mi ò believe àwọn tó ń pè mí tó ń forúkọ lẹ̀. Tí n bá dẹ̀ sọ pé kíní kan, wọ́n náwọn ò fẹ́ ọmọ under 40. Pé ẹni tó bá ti wà below 45, àwọn ò fẹ́. Ẹ̀yin obìnrin kan, ẹ ń láti lọ tún wò, ẹ máa lélẹ̀ ni. Ẹ ti lélẹ̀, ẹ̀yin below 40 ti lélẹ̀. Gbogbo àwọn ọkùnrin ló ń sá báwọn ò fẹ́ yín. Honestly, Ọlọ́run ọba, ìkọ́ tiẹ̀ sọ pé òun ò tiẹ̀ fẹ́ 40. Bóyá bí 45. Irọ́ ni, it's not that they don't want a lady that will have children. Mo láwọn tó kátó, àwọn tó lọ́n bless children wo lọmọ fẹ́ ní. Ó dà pé kò ríru ọkọ Yansi kò ní ó ń sá fún ọmọ. Àwọn tó lọ́n bless, àwọn tí Ọlọ́run bless, àwọn tó tiẹ̀ tún ready láti fẹ́ yàwó mi, tí wọ́n ní bó tiẹ̀ jẹ́ yọkan, ṣùgbọ́n àwọn ò mind IVF, wọn ò fẹ́ ọmọdé rárá. Honestly, wọ́n dìdí sọ fún mi ni. Mo send you picture ọmọ 36 years ọkùnrin kan, ó reject ẹ̀, ó ló ní kí n send ẹ̀, mo á sẹ́, àǹtí ẹ wo, mi ò fẹ́, wàhálà wọn máa ń pọ̀, mi ò fẹ́ wàhálà. Kò ṣe pé àwọn eléyìí ò fẹ́ tọ́jú ọmọ, àwọn eléyìí owó Ọlọ́run bless wọn ò kò fẹ́ ọmọdé ni. A máa gbọ́, ẹ wo ẹjọ́, mi ì fẹ́, wàhálà wọn máa ń pọ̀. Kí ló fà á? Kí ló dé? Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Àwọn tèmi ní lọ́wọ́ ní Nàìjà, torí ẹ sọ pé kò sọ́kùnrin ní Nàìjà, kò sọ́kùnrin gidi ní Nàìjà. Àwọn tó wà nínú group mi, pẹ̀lú ID card tèmi rí, pẹ̀lú level tó fi ń bá mi sọ̀rọ̀, mi ò believe pé wọ́n tiẹ̀ ń wò mí. Honestly, mi ò believe pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lè máa wò mí. Pẹ̀lú báwọn èèyàn ṣe ń bà mí jẹ́ tó, mi ò believe pé irú àwọn èèyàn lè máa sọ pé owó tó oníka san leléyìí o, bọ̀ pípé iṣẹ́ tó ń ṣe ó wúwa lórí. Ó yá, gba 200,000 naira. Ẹni tó jẹun kánú kan, a san 150,000, a tún wá san 200,000 naira kó dáṣì mi. Ẹni tí ò jẹun kánú, ó lè ṣe, kò ní ṣe. Owó iṣẹ́ rẹ̀, official ni, owó official tó price tó pé rè, document tó béèrè lọ́wọ́ mi rè, dash tí mo fún ẹ rè pé iṣẹ́ takuntakun. Àmọ́ èjì báyìí ni mo fẹ́.
wọ́n á dẹ̀ mo néyàn tó fẹ́ ìyàwó kejì mo rí CV ẹ̀ mo rí profile ẹ̀ báyìí mo mi rí mo tún sọ wípé ẹ máa ní láti wọ́n láwọn gan fẹ́ host mi tí bá délé mo ní ẹ máa ní láti yọjú sí mi wọ́n láwọn gangan tí ń plan láti host mi tí bá dé mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o táwọn ọkùnrin fi ń sá fáwọn ọmọdé ní Naija o mi ò mọ o àwọn tó wà nínú group mi màá bá yín sọ̀rọ̀ later mo ti pè yín mo ti wà live báyìí. Àwọn tó wà nínú group Nàìjíríà mi mo wá ń béèrè pé ṣe bẹ́ẹ̀ sọ pé kò sọ́kùnrin gidi ṣe bẹ́ẹ̀ ní kò sọ́kùnrin mọ́ tẹ bá tún wá rí àwọn obìnrin tó tó gbangba sùn lọ́yẹ tó tó obìnrin ṣe tẹ bá tún rí àwọn obìnrin náà tí wọ́n ń pè mí pé àwọn fẹ́ jẹun wọ́n wò pé ìwọ lọ ẹ̀dẹ̀ ń sọ pé one ẹni kò sí nǹkan kan ní Nàìjíríà ẹni kò sọ́kọ ní Nàìjíríà ẹni àwọn ọkùnrin ò ṣe kíní kan ibi mo ṣe sọ fún yín wípé ẹ gbé orúkọ yín ẹ gbé ara yín sí level tẹ́ ẹ fi máa rìnà kore tẹ́ ẹ fi nípàdé ọmọ jáwé tẹ́ ẹ fi nípàdé ọmọ ṣìmìrìnkìrìn ẹ gbé ara yín sí level yẹn I'm telling you àwọn tó wá bá mi tó wà nínú group Nigerian group mi tó bá jẹ́ the time I never chop àbí I need help ó lè bárù wọn pàdé ẹ wo eléyìí sí please help me my daughter is dying mi gbọ́dọ̀ ní ó ń pẹ́ ṣẹ́rí ara wọn lélẹ́yìí ṣé èèyàn máa ríru ọkùnrin ìṣerú àwọn eléyìí lẹ́ni kémi wá ṣe fún matchmaking fún irú àwọn eléyìí my daughter is dying ṣẹ́rí ó ti delete ẹ̀ mo fẹ́ block ẹ̀ ni o ṣẹ́rí please help me ṣerú àwọn eléyìí lẹ máa ní kéèyàn wá ṣe matchmaking fún irú àwọn eléyìí ẹ̀rọ àwọn obìnrin náà wọ́n á máa tọrọ owó ń bí kó ẹ lè rọ́kọ lọ́dọ̀ tèmi àwọn ṣe tẹ̀rí wá rí àwọn tó wá wà nínú group yẹn level tó wá gbé mi sínsìn mi ò gbúdọ̀ drop standard mi mọ́ Olódùmarè tí n bá tún máa ṣe next set 250,000 ni mi gbúdọ̀ drop standard mi mọ́ èmi náà mi believe it mi ò believe nǹkan tí mò ń rí Olódùmarè mi ò believe wọ́n dẹ̀ ń sọ fún mi pé àwọn ò fẹ́ under 40 àwọn ò fẹ́ no àwọn ò fẹ́ wọ́n ní àwọn atọ́jú ẹnikẹ́ni táwọn bá rí lọ́dọ̀ mi gan inú mi á dùn because àwọn mọ̀ mí pé mo sọ fún wọn pé máa gbọ́rọ̀ wọn lọ sórí támàkì ni wọ́n láwọn mọ̀ àwọn náà wípé ìjọ tó ti ń ṣe matchmaking àwọn ò yà síbẹ̀ rí pé bọ̀ nígbà táwọn rí bí mo ṣe ń ṣe ẹ̀dẹ̀ sọ pé kò sọ́kùnrin ẹ̀ ní kò sọ́kùnrin ọkùnrin wo ni ò sí a ní pé kò sọ́kùn àwọn ọkùnrin kò ti gbọ́n ni ìwọ tó bá mọ̀ pé o fẹ́ fọ́kọ gidi kọ́kọ́ lọ wáṣẹ́kúṣẹ́ owó ẹ̀ otherwise àwọn ọkọ ẹ̀gbẹ́ títì ló máa fẹ́ ẹ̀ àwọn ọkọ irú ti ara ẹ̀ ló máa rí honestly bí mo ṣe wà yìí Olódùmarè nǹkan tí bá fẹ́ fọ́kọ tí bá jó lójú kòkòrò irú kàtígórì ọkọ tí bá fẹ́ ni máa fẹ́ Ọlọ́run tí bá fẹ́ fi owó fọ́kọ tí mo fẹ́ fi ọlá fọ́kọ kàtígórì tí mo bá fẹ́ ni máa fẹ́ torí bí ọkọ ṣe máa add value sí mi lèmi náà máa add value sí life ẹ̀ even kó má ní nǹkan kan tó fẹ́ add sínú ayé ọkùnrin the fact pé ìyàwó mi nìyẹn o iṣẹ́ báyìí ló ń ṣe ìyàwó mi nìyẹn o iṣẹ́ báyìí ló ń ṣe ìyàwó mi nìyẹn kíní kan or girlfriend mi nìyẹn iṣẹ́ báyìí ló ń ṣe ó cover ẹwà tó bá lò ní ó cover beauty tó bá lò ní I'm telling you èmi ò mọ reason o àwọn ọkùnrin ń sá o kò dẹ́ ṣe pé wọ́n ń sá fún gbogbo obìnrin o wọ́n ń sá fún àwọn young girls o wọ́n ń sá fún àwọn young girls o honestly wọ́n ń sá fún àwọn young girls wọ́n ń sá o hello aunty ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́. yes ma ẹ kú iṣẹ́ ma. aunty ẹjọ́ máa mú ma fẹ́ tán kọ́kọ́ fún mi màmí ìmọ̀ bóyá ẹ lè bá mi ṣe ma ẹjọ́ ma. kí ni nǹkan náà. lórí fáǹsì ni máa ń wo kí ni nǹkan náà o. ẹjọ́ fọ́ọ̀tún mi ni ma. tó yẹ yín honestly èèyàn kan ó dẹ̀ ti ń affect a lot of people woman kan tó pè mí pé
ọmọ òun ó fẹ́ fọ́kọ. Èmi ò mọ nǹkan tẹ́ fẹ́ kí n ṣe fún ọmọ yín o. Mi ò mọ nǹkan tẹ́ fẹ́ kí n ṣe fún ọmọ yín. Kí mo fẹ́ ṣe fún ọmọ yín? Kí mo fẹ́ ṣe fún ọmọ yín? Mo ní ẹjọ́ mà, mo ní first born mi, mo ní ọmọ 29 years. Kí ni kí wọ́n aláwọn èèyàn wọn mi ò lè rọ́mọ mi lè rọ́kọ fọ́mọ 29 years. Àwọn ọkùnrin ò gbà. Wọn gbà. Tó bá ti less than 40 ní Nàìjíríà, irú àwọn category ọkùnrin tó máa fẹ́ kò ń ṣe category ọkùnrin tí mo ní. Honestly, wọn gbà. In tó wá fà kò wá yé mi. In tó fà kò yé mi. Mo dẹ̀ máa ń sọ fún yín, mo máa drop ẹ̀ lọ́la. Ó ṣeéṣe kí n sọ kẹ́ tún bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi. Hello. Hello. Ẹ máa kúrò lẹ̀. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Ṣé mo wà lórí live báyẹn? Bẹ́ẹ̀ni. Good. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn young girls yẹn? Comes from the home base. Tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ṣé rí most of àwọn ọmọ yẹn láti ilé ni wọ́n ti bàjẹ́. I have 4 daughters. Okay? I have 3 of them graduated already. But each of them, kó tó di pé wọ́n kúrò ní university ni wọ́n ti ní iṣẹ́ ọwọ́ tí wọ́n tán. Ètò ń ṣe hairdressing. Ètò ti import lórí 1868 àbí nǹkan kan. Tó ti import, tó ti ní platform ti tiẹ̀, tó ti ń ta ọjà láti school. But then, ọmọ tí ò bá tẹ̀ wá lọ school, ẹ rí i pé àwa Yorùbá number 1 a kì ń tọrọ. Náà Yorùbá ti ń tọrọ. Nígbà táwa wà ní kékeré, ọmọ tí ò bá lọ school, á lọ kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ ni o. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Tó bá yẹ ti kọ́ṣẹ́ yẹn, kò sọ́kùnrin tó ń wá liability. Kí ló wá dé tó fi jẹ́ pé àwọn ọkùnrin ò tiẹ̀ mind older people women náà wá ń tẹ̀lé. Wọn wá fẹ́ fáwọn ọmọdé mọ́ why? Because older women wọ́n ti ná gbàrà, wọ́n ti ná gbòòrò, wọ́n ti mature. And you see some of these older women wọ́n níṣẹ́ tí wọ́n lọ́wọ́ o. Àwọn young girls ọ̀lẹ hook up ojú fáyìn ìdí ti bàjẹ́, wọn ò níṣẹ́ lọ́wọ́. Báwo lo ọkùnrin ṣe máa wá liability káàkiri? Obìnrin tó bá níṣẹ́ lọ́wọ́ ń sìn hot cake ní èmi ò ń tanra mi jẹ́ ọkùnrin ni mí, obìnrin ní gbogbo àwọn ọmọ mi. Mo dẹ̀ máa ń sọ fún wọn, look, the way you are dressed is the way you are going to be addressed. Exactly. Àwọn tí tó o bá lọ sí school o kọ́ṣẹ́ level yẹn náà ni wàá ti rí ẹni tó máa fẹ́ tàbí tó jẹ́ pé ẹni tó jẹ́ pé mo nǹkan tó yà mí lẹ́nu sà. Dáàdì ṣe mo nǹkan tó yà mí lẹ́nu ni wípé mo gbé group síta sí Nàìjíríà. Àwọn tí mi ò mọ̀ no máa ń wọnú group yẹn tí mi ò expect. Mo wá wò pé ẹ̀yin dẹ̀ ń pariwo pé kò sọ́kọ. Wọ́n dẹ̀ wá ń sọ pé àti Yínká tó bá jẹ́ pé àwọn mo ṣe group yẹn below that àwọn ò ní join yẹn torí irú wá ògiri wá àwọn ọmọ pẹ́pẹ́pẹ́ ló máa wà bí àwọn ò dẹ̀ fẹ́. Irú àwọn ìyàgò ààrẹ. Wọ́n láwọn ò fẹ́rù àwọn ọmọ yẹn pé àwọn ò ní join irú group yẹn láíláí wípé àwọn ò tiẹ̀ fẹ́ kí àwọn ọmọ yẹn kọ́ ní profile àwọn lọ́wọ́. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. I had a girlfriend ọmọ kékeré ni. Ó ṣàdó. Àṣé ó ń tanra ẹ̀jẹ̀ ni. Ṣó ti yín? This is somebody tí mo rò pé mo lè prop up. Ṣó ti yín báyẹn? But before you know it, ọ̀tọ̀ lẹ́ni tó ti lọ náwó fún àwọn yẹn tún gbà ni. Okay, tí ẹ jókòó kó o ṣí shop ká kó nǹkan síbẹ̀ fún ẹ. These are people these are ladies tó yẹ pé ìka náà máa tọ́. Wọn ò ronú ọjọ́ iwájú wọn. And a day that is lost can never be recovered. Ṣó ti yín? Yes, a day that is lost can never be recovered. Mo dẹ̀ máa even tí mo bá rí àwọn ọmọ yẹn. Esther, ṣé tí wàá mọ nǹkan tó tún wá ṣẹlẹ̀ báyìí o? Ṣé kí n tún sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín? Àwọn tó tiẹ̀ tún jẹ́ ọkùnrin tó tún kéré wọn ò tún fẹ́ age mate wọn. Eléyìí ń ṣọ̀rọ̀ jìgọ́lò kò ṣe pé wọ́n nídìí owó lọ́wọ́ obìnrin yẹn o. Àwọn tó níṣẹ́ gidi lọ wọn ò tún fẹ́ age mate wọn. Èyí tó tún jù wọn lọ náà tún fẹ́ máa fẹ́. Báwo ló ṣe máa fẹ́yàn tó máa gbóyún wá fún ẹ tó máa ti oyún mọ́ ẹ lọ́rùn? Bẹ́ẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan on ground. Get me? So ẹyẹ máa yí lọ ẹyẹ ni ẹ àwọn ọkùnrin náà orí wọn ti pè. Ó fẹ́yàn tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò dẹ̀ rẹ́dì láti kọ́ṣẹ́ tó ti yín tí ò rẹ́dì láti kọ́ṣẹ́. The next ni kó máa gbóyún wà
ta ló wá fẹ́ máa ta ló okay nísìnyí because 50-50 ní relationship ní marriage nísìnyí you have to bring something kí ló fẹ́ mú wá sórí table if you have nothing to bring to the table then you are done for. ẹ get bẹ́ẹ̀ni nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn you see most of these mature lady wọ́n níṣẹ́ wọn lọ́wọ́ ìṣẹ́dá they are hairdresser they are wọ́n tajà lágbéni wọ́n tajà lógún pa ẹ rí wọn during the day tó máa hustle obìnrin and when you now look even into the system àwọn obìnrin ló ń ṣe wàhálà jù and these are single mothers but àwọn young girls yẹn before you know it wọ́n á ti lọ gboyún tọ́mádẹ̀ ti gboyún nìsín you know àwọn á lọ join protest wọ́n á lọ sí protest wọ́n á máa ta ara wọn before you know it wọ́n ti gbárùn so kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ ni. Olúwatóbi mú ìwà Máyọ̀wá Olúwatóbi your comment bó ti yẹn jẹ́ nìyẹn o. Olúwatóbi Máyọ̀wá your comment yẹn kí n tó torí mo máa lọ band your comment yẹn kúrò lórí page mi. so sísá Yinka ẹ jẹ́ kí mi máa lọ ká fún ẹlòmíràn láàyè God bless you. Hello. Hello, Yinka. Yeah. Ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́ o. Yes, ọ̀rẹ́ wa ma. Mo ní mo fẹ́ portrait point yín. Ọlọ́run ọba ń gbọ́ ẹ̀ parọ́. Ìwòyí ìjẹta ọmọ kan wọ DM mi bíi area boy ní sí mi. Ọmọ yìí náwó lọ́wọ́. Kó dín ṣe kò ṣe àwọn ọmọ ìyàwó yìí. Ó ní láti máa sọ fún mi pé màámi òun pìfẹ́ àgbàlagbà ó dáwọ́ mẹ́ fi òun ò fẹ́ èjì òun. Wọ́n ní kí ló dé? Ó ní òun ò fẹsẹ̀. Kò ń ṣe pé ọmọ tí ò náwó lọ́wọ́ pé bí ó fẹ́ gbowó lọ́wọ́ àgbàlagbà yẹn ó rẹ́dì láti ná láàdì ẹ̀ fún àgbàlagbà yẹn. Ó ní òun ò fẹ́ ọmọdé rárá àgbàlagbà lòun fẹ́. Òun mo fẹ́ fi portrait point in even àwọn young guys who are here they don't do young girls again because some of them most of them wọ́n ti ṣèrànù jìnnà. Iye due to iṣẹ́ tí mò ń ṣe tẹ́ bá ráwọn ọmọ kéékèèké tó ń ṣe young girls ó kọ̀ bù náà ń ṣe. Ọmọ wọn sọ tábàtà ilé scout ilé wọn àwọn náà ń gbalé jù. Because ọmọ 23 years old ọmọ 22 years old ìgbà táwa wà ní èjì wọn ilé dádì wa la ṣì wà ilé mọ́mì wa la ti márì ká tó lọ ṣùgbọ́n àwọn náà ti nílé lórí wọ́n fẹ́ máa ṣe big girl and they are not ready for marriage. Ìranù kọ̀pì yẹn ló wà lójú wọn. Àwọn tó ń wá sí DM mi tán náà fẹ́ above 40 they know what they are saying. Wọ́n lè mọ̀ pé àwọn ọmọ kéékèèké yìí liability náà jẹ́ fáwọn. Mo fẹ́ ṣe irun wíìgì mo fẹ́ ra wíìgì 200 400 500. Tẹ́ bá wọnú yàrá wọn báyìí tẹ́ bá wò wọn lórí TikTok bó ṣe máa kórun jọ lélẹ̀ ìwọ gan tó ti ń ṣiṣẹ́ látọdún mẹ́wàá máa wọ̀ pé àìgbó lọmọdé ìtira dúró owó yìí. So they don't want them. That's it. Àwọn ọkùnrin náà ti wise up and the young ones too they don't want young girls they want older women that they will take care of. So kò jẹ́ bó ṣe jẹ́ ìyá mi. Kò yé mi o èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o even group tí mo ní gan honestly mo ní ẹni tó yẹ pé ọmọ young person dẹ̀ ó dẹ̀ ń ṣe sí ẹ understand ó dẹ̀ ń ṣe sí báyìí. Ó dẹ̀ ń ṣe sí ó dẹ̀ ń ṣe sí ó dẹ̀ ń ṣe sí wàláì kò máa wojú ẹ o mo wá ní èwo ló ó nínú ó lágbàlagbà yẹn ló ń pìfẹ́ mo ní kí ló dé ó ní àǹtí ó ní mi ìfẹ́ wàhálà ó ní mi ìfẹ́ wàhálà ó ní kò dẹ́ ṣe pé torí pé mo ní nǹkan kan tí mo máa gbà lọ́wọ́ ẹ o mo ń ṣiṣẹ́ mi ó ń ṣiṣẹ́ tiẹ̀ mi ìfẹ́ wàhálà ó ní mi ìfẹ́ wàhálà kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ nísìnyí tó o bá lè ṣe from the look of thing wàhálà o ò lè rí tó o bá níṣẹ́ lọ́wọ́ o ò lè ríyàn orí platform mi ò ń ṣe ibi tó ti lè ríyàn torí àwọn tèmi ń bá roll àwọn tí mò ń bá deal nísìnyí àwọn tó kọjá agbára tèmi gan tó yẹ pé mo ń láti wà careful ni tó bá jẹ́ ọmọ ojú àìrọ̀ ló kó ṣe àwọn ní tó ń ta kerosene lẹ́gbẹ̀ẹ́ títì o tó ń ta wóróbo tí ò náà níṣẹ́ ọwọ́ téèyàn bá tiẹ̀ ń ta kerosene lẹ́gbẹ̀ẹ́ títì tó ń ta wóróbo ó lè jẹ́ pé ó ń fi kówó jọ kó lè lọ ṣe big business ẹni tí ò kọ́ṣẹ́ ọwọ́ tí ò kàwé tó lọ ń ka kerosene ka wóróbo ó máa fi jẹun gbẹ̀yìn ni so ìwọ tó bá ti níṣẹ́ ọlọ́wọ́ mi fi ṣakọ má wulẹ̀ wá sórí platform mi torí àwọn list yẹn tí mo ní àní tí ó tẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn tí mo ní I will talk to him later ó yà mí ó yà mí lẹ́nu ni nígbà tó send gbogbo àwọn kìíní ẹ̀sìn mi wá ní show save mo ló save lọ́wọ́ mi pa nígbà tí mo wo kìíní yẹn báyìí mo wò pé àwọn èèyàn dè máa sọ pé kò sí ọkọ kò sọ́kọ kò sọ́kọ ọkọ wà kò sí level irú ọkọ tẹ́ ẹ fẹ́ àwọn ọkùnrin ti wise up ẹ gbọ́ young girls are stressful
old layers are the best, no stress. Ṣé ti gbọ́? Tíyín ti bá yín ẹ̀yin under 40. Ẹ̀yin náà lẹ dẹ̀ tún máa ṣakọ ẹ̀ tún máa kakọ. Ó ní they are running away from liability. Ṣó yẹ kí obìnrin kọ̀ọ̀kan jẹ́ liability? Ṣó yẹ kó obìnrin kọ̀ọ̀kan jẹ́ liability débi tí ọkùnrin máa sá fún wọn? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? You wish to join the group. You can't join my group. Mi ní group tẹ́ máa join. Àwọn tó join group mi. Mi ti believe ojú mi. So ìwọ obìnrin tó bá jẹ́ working class tó mọ̀ pé ó kátó. Jọ̀ọ́. Yeah, good. Olúwatómi Máyọ̀wá, mo ti ban ẹ. O jẹ́ kí wá lọ sí orí page ẹ kí tún wá lọ block ẹ ńbẹ̀. Jẹ́lẹ̀ ya wèrè ni. Hello? Hello, ẹ káàsán. Ẹ káàsán. Yeah, mo ń gbọ́ program tẹ́ ń ṣe yẹn and it's a very interesting program. Ọkùnrin lèmi. Yeah. Bàbá lèmi, mo dẹ̀ tún níyàwó, mo níyàwó mo lọ́mọ. But àwọn ọkùnrin wá older woman. It's true. But àwọn older woman yẹn ṣáwọn kọ́ ni mother àwọn younger girls yẹn. Ọwọ́ àwọn obìnrin ló láìlè. Because problem tó dé ń ṣẹlẹ̀ láti 1950 bọ̀ òun náà ṣe ń fèsì ń sìn. Àwọn ọkùnrin ti já gan. But nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn. Àwọn obìnrin tó dàgbà yẹn náà nítorí wọ́n ti learn láti inú mistake wọn wá calm down. But ìtìjú ló máa ń jẹ́ fún wọn because àwọn ọkùnrin tó ń dó wọn yẹn ẹgbẹ́ ọmọ wọn most wọn máa ń jẹ. Àwọn ìyá wa nìyẹn. Ṣé ká wá sọ pé àwọn ni wọn ò tọ́ ọmọ ni àbí báwo? Exactly, Aunty Yinka. Exactly. But wọn ò ní fẹ́ accept mistake kan nítorí wọ́n ti bà bàbá àwọn ọmọ yẹn jẹ́ ń ṣe ju àwọn ọmọ yẹn. Wọn ò dẹ̀ fẹ́ sọ sorry fún bàbá wọn. So wọ́n ti lélẹ̀ nígboro. Torí ẹ̀ ni àwọn age mate wọn ò ṣe lè ta sí wọn. Àwọn ọkùnrin àgbàlagbà tán lówó lọ́wọ́ tán fẹ́ lábìṣòwò náà wọn ò care. Wọ́n prefer ọmọ kékeré. Ẹ má tún jẹ́ kí yẹn tún escape ẹ̀. But àwọn yẹn àwọn bàbá àgbàlagbà yẹn tó lówó lọ́wọ́. No, ṣe rí ẹni sùúrù. Ṣe rí àwọn ọkùnrin tó prefer ọmọ kékeré yẹn kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ kékeré yẹn. Wọ́n fẹ́ fa ọmọ kékeré yẹn pa ni o. Àwọn eléyìí àwọn àgbàlagbà tí wọ́n ń fẹ́ yìí relationship yẹn máa ń pẹ́ o. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí mo sọ ni àti nǹkan àwọn ọmọ kékeré yẹn kò dó wọn irú wọn náà máa ní kọ́dọ̀ mú méjì kọ́dọ̀ kó àwọn bíi mẹ́ta wá bá wọn ṣe tírísọ̀m wọ́n á dó wọn wọ́n á fún wọn lówó kọ́ máa lọ wọn ò ní kíìpù wọn láíláí. Bọ̀ àwọn ọkùnrin tó ń dó wọn yẹn àwọn yẹn ni tó jẹ́ bí bàbá fún àwa. Tó yẹ kí wọ́n ti lo àwọn ọ̀yà tí àwọn ọmọ kékeré ọkùnrin náà ń lé yẹn tí àwọn obìnrin yẹn wọ́n ti wise àwọn bàbá yẹn up. Àwọn bàbá yìí ò lè ta sí wọn mọ́ nítorí wọ́n ti rí pé they are just left over. Àwọn ọmọ kékeré nítorí pa need peace. Nǹkan wà tó jẹ́ trust. Ẹ bá wo community of nowadays all over the world ní kò ń ṣe just only one place. There is no more trust in the community. Ọkọ ò trust ìyàwó ò trust ọkọ. Àbó ò trust ọmọ. Gbogbo kí ni ẹ ti ń ṣẹlẹ̀. Àwọn obìnrin tó ti lose position wọn society wọ́n máa ń láti padà wálé àwọn tó ti gbé bá àwọn high tẹ́lẹ̀ wọ́n wá padà wálé wọ́n wá lọ máa fẹ́ àwọn ọmọ kékeré. Àwọn ọmọ kékeré yẹn máa ní peace of mind tó jọkùnrin. But ẹ jẹ́ káwọn ọmọ kékeré yẹn náà tún dàgbà dé stage kan tó ń ronú pé ó yẹ káwọn bímọ wọ́n á já àwọn ìyá arúgbó yẹn lẹ̀. So tó wá já àwọn ìyá arúgbó yẹn lẹ̀ wọ́n wá dàgbà pẹ̀lú lóńgbò nulẹ̀. So nǹkan tó ń ṣẹlẹ̀ society nsìn ó ní káwọn obìnrin padà sí position obìnrin under human being. We are all human beings. Kí lẹ mí pé kí wọ́n padà sí position obìnrin? Because most àwọn obìnrin tẹ́ ń sọ yẹn wọ́n ti ní opportunity láti gbélé ọkọ náà rí. Ìṣẹ̀dá kan underlook ọkùnrin yẹn àbí kan maltreat ọkùnrin yẹn. Most wọ́n lọ́mọ náà. Most àwọn obìnrin tí wọ́n ń fẹ́ yẹn táwọn àwọn ọmọ kéékèèké máa ń fẹ́ tá bá sọ pé àwọn ọmọ kéékèèké bóyá between 30 to 40 tá à ń lé ọmọ 45 lọ sí 50. Àwọn náà lọ́mọ náà. Ṣé àwọn ìyá yẹn lè proud táwọn ọmọ wọn bá dé
kán wá náwó sí ẹgbẹ́ ọmọ wọn pé wò ó bàbá ẹ̀ ni o ó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó but ní Nàìjíríà ìtìjú sì ni ẹ wò most àwọn òyìnbó obìnrin tó yẹ kán ti di kọ̀ǹdẹ̀ nílùú wọ́n ń lọ sí Áfíríkà wọ́n lọ sọmọ kéékèèké wọ́n mú wọn wá sí bíbáyìí àwọn ọmọ tí wọ́n fẹ́ fojú wọn lọ́rọ̀ yé ọlá rí tó bá dé bíbáyìí kí ló máa ṣẹlẹ̀ sí wọn wọ́n máa lù wọ́n wá pé kọ́kàn máa bá wọn sùn before they know àwọn yẹn náà life máa ṣe kíni life wọn máa waste. so obìnrin gbogbo ẹ̀ wà lọ́wọ́ ṣe sọ̀rọ̀ àwọn young girls gan itú tí wọ́n ń pa tí ojú fi kú irọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mi ìgbà yẹn nísì tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni wípé ẹ má ní ìyá wọn ni Ọlọ́run kó ṣàánú wa. kó lè má jẹ́ direct mother ẹ ní sùúrù Ọlọ́run kó ṣàánú ẹ lè fọ́ọ̀sì ọmọ o Ọlọ́run ló ń báyàn tọmọ o ẹ má sọ yẹn o Ọlọ́run ló ń báyàn tọmọ o níjẹta ní last week ẹ máa gbọ́ ọmọ mi ọkùnrin ó fẹ́ gbéra níbí báyìí ó dé láti ibi iṣẹ́ lálẹ́ ó wá fẹ́ gbéra níbí ó fẹ́ lọ sí yunifásitì ó fẹ́ lọ bá àbúrò ẹ̀ ó dẹ̀ fẹ́ drop girlfriend ẹ̀ ó wá bá mi ó wá toast mi ó wá ní ìyẹn ní exam níjọ́ kejì kìíní kan mo put nígbà tó tiẹ̀ rí mi tí mo kọ́ ṣe bí wèrè mo ní ìwọ ó lọ sẹ́ni wíẹ̀ lálẹ́ yìí kò sí bí ó ṣe tó ta mo ní ó ní lọ tó o bá sí lọ́dọ̀ mi mọ́ o lè jáde kí n má mọ̀ tó bá dẹ̀ pè mí tí n bá mọ̀ pé o fẹ́ rí rúnrìn yẹn màá sọ fún ẹ pé kó má lọ mo lè wá gbé kọ́ọ̀tẹ̀ kó lọ bó tó ṣì wà lábẹ́ mi Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n á ní irú ìyàwó ló jẹ́ ọmọ mi lè pàpà lọ. Àǹtí Yínká mo ti ń gbọ́ program yìí sì kò ń ṣe 2 years. ọkùnrin tó bá ní mother-in-law oríire ló ṣe. kò yẹ yín nǹkan tí mò ń sọ gangan nìyẹn oríire ló ń ṣe because ẹ̀yin ẹ̀ ń ṣe obìnrin kan pẹ̀lú ẹ ṣe máa ń sọ̀rọ̀ kó tó bóyá máa ń gbẹ̀sẹ̀ yín obìnrin tàbí ẹ máa ń gbèsè yín ọkùnrin ibi tí tòótọ́ bá wà lẹ máa ń dúró sí. ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ o mo ṣáà yarí mo wá lọ bá òun àti girlfriend wọn ní kọ́ mo ní ẹ lè lọ lálẹ́ yìí ẹ lè wá jí ní 4 a.m. ilẹ̀ á ti máa mọ́ kẹ́ máa lọ nígbà tí mo wá di àárọ̀ mo wá rí pé 6 wọn ò tí ì lọ torí mo ti ní kọ́ máa lọ wọn lọ mo wá pé lady wá ní òun ò ṣe exam lé ní pé ọ̀la ṣìlẹ̀ exam o mo wá ní òkè mo wá jí ọmọ mi pé ó yá wá lọ drop. ṣe ti rí àti nǹkan tí mo sọ ṣe ti rí nǹkan tí mo sọ ṣe rí pé in-law yín future in-law yín gan òun ló tún wà trustworthy sí yín ju ọmọ yín lọ báwo ni ilé ọmọ yín ò ṣe ní tò because future in-law yín yẹn gan ti rí pé this is a mother figure ìgbà tẹ́ wọ yàrá tẹ́ jí yẹn ó lè parọ́ náà kó defend the boyfriend ẹ̀ pé bye but ó mọ̀ pé ẹ̀ ń ṣe tóun lè parọ́ fún ṣé tó bá di ọ̀la tí ọmọ yín bá padà wá bá yín pé obìnrin yẹn ṣe nǹkan ṣé ẹ̀ ní try láti settle ẹ̀. máa settle ẹ o. Of course. àti nǹkan tí mò ń sọ gangan nìyẹn most ilé tó ń dàrú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé nǹkan tèmi dìtàmì láyé mi ẹ máa gbọ́ o torí ní tí ìyá tèmi ṣe ni ìyàwó ọmọ tèmi o tó bá ní wa ẹ máa gbọ́ tó bá ní wa èmi àti wọn jọ lọ sí Costco níjẹta àtòun àti ọmọ mi àti girl yẹn àjọ lọ sí Costco nígbà tá a wá ń já ẹrù mo ṣáà rí pé ó gbé nǹkan dání mo wá ń sọ pé ṣé ó máa wò ó máa jẹ́ ká máa jẹ́rù mo wá rí ó ṣáà ń bá wa gbé ó ń bá wa gbé ó ń bá wa gbé nígbà tá a wá dókè mo wá pé ọmọ mi wá ní ṣe orí nǹkan tí lady yẹn ṣe mo ní bó ṣe yẹ kọ́ ọmọ tán kọ́ kó rìn mo ní ó rí pé mi gan mi ò ní gbà ó dẹ̀ rọra gbé ó dẹ̀ rọra gbé ọmọ yẹn bó ṣe wà yẹn máa fi ẹ̀mí mi kẹ́ pa. tí mò ń sọ gangan ni àti ìyàwó ọmọ mi ó ti fáìní ìyá mi. ìgbà tẹ́yìn náà máa trace it down ẹ̀ ń sọ sí ni pé àwọn òbí yóò kọ́ yín bẹ́ẹ̀ yẹn ìyẹn làwa ń pè ní ẹ̀kọ́ ilé but mi ní fẹ́ sọ̀rọ̀ jù kí n tó lọ mo fẹ́ sọ̀rọ̀ kankan fáwọn ọkùnrin gbogbo àwọn ọkùnrin tó wà lágbàáyé tó ń gbà tí yín ká mo fẹ́ kẹ́ understand kankan tẹ́ bá pe obìnrin kankan ní aṣẹ́wó most ní tẹ́ bá mọ story ìyá yín kò ní tọ́ sí yín lẹ́nu láti pe obìnrin láṣẹ́wó àǹtí yín ká nǹkan nǹkan fẹ́ sọ yẹn. ẹ ṣeun dàrí. ó dàbọ̀. hello. ẹ pa ẹ lè gbá méjèèjì pọ̀ náà ìtò ń dùn yẹn pa mú gbádùn yín. àti ẹ̀ka ẹ̀ka fún ma. mú gbádùn yín. inú mi dùn láti gbé omi láti jọjọ ẹ ṣé gan tẹ̀tẹ̀ gbé kọ́. ẹ wà live o. mo máa ń follow. ẹ wà live mo ń ṣe live.
Okay. Nípa new group yìí, new group tẹ̀sọ̀. Okay, tó bá jẹ́ new group yẹn, màá pè yín after this show. Ẹ jẹ́ kí n kọ nọ́mbà yín sílẹ̀. Okay, ma. All right, ma. Okay, ma. Ẹ ṣé gan ma. Ẹ ṣé gan ma. All right, ma. All right. Ó ma. Yes, ma. Yeah. Ọmọ obìnrin, èmi like obìnrin lẹ́kọ̀ọ́. Mo like obìnrin lẹ́kọ̀ọ́ gan. Mo like obìnrin lẹ́kọ̀ọ́. Ọmọ yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò kí ń bínú. Mo ti pè lẹ́ni pé báwo lẹ exam ẹ̀. Mo love ẹ̀ bí. Hello? Hello, ma. Mo ń gbádùn yín. Ẹ má bínú, ṣé ẹ wà lórí show, ma? Ẹ kí lẹ fẹ́? Okay, mi náà fẹ́ dá sí show ni, ma. Mo wà lórí show, ẹ dá sí. Kí ló dé tẹ̀yin ọkùnrin sá fún young girls? Yeah, yes, ma. Èmi náà ara àwọn follower yìí ni I've been your follower for a while, ó dẹ̀ ti ṣe díẹ̀. But little perspective tèmi kọ́ rí sí kìnìún yẹn ma is man to call ẹ̀kan yẹn they wan model so many things up. Nǹkan tèmi rí bẹ́ẹ̀ is most of our girls tó wà ń sìn dé wọ́n wà influenced with material things. So many of the things tí wọ́n rí sìn coupled with social medias and competitive life. Exactly. Most of them were competitive life tó ń rí. Well, at least in time of my mom, I have never heard a woman telling a man, how much are you going to be giving me every month? Every month. That is what the world is turning to. One inculcate all our Western culture, girls is saying, inculcate. Olódùmarè gbọ́ mi ò rí ṣòkòtò. Ṣé ń gbọ́ mi ò rí ṣòkòtò nídìí ìyá mi rí. Ọlọ́run ọba. Yes. Mi ò rí ṣòkòtò nídìí ìyá mi rí. Mi ò rí lipstick lẹ́nu ìyá mi rí dọ̀la. Pé kí obìnrin jí kó tọ́ lips mi ò rí lẹ́nu ìyá mi. Mi ò rí makeup bóyá torí ẹ̀ ni ò ṣe mọ́ mi lára. Tó jẹ́ pé àfi tí bá lọ mi ò rí ní makeup rí lójú ìyá mi rí. Mi ò gbọ́njú bá wọn kọ́ lo lipstick rí. Di ọ̀la mi ò rí ṣòkòtò nídìí ìyá mi rí. Mi ò rí. Àwa wọ́n kọ́ àwa bẹ́ẹ̀ pé ojú náà máa fi ń bá wa sọ̀rọ̀. Nǹkan tó ṣe nǹkan tèmi rí ní side ẹ̀ because me I'm not putting blame lórí ìyá because ó ní age tó máa dé pé ìyá lè sọ̀rọ̀ mọ́ at a particular age tọ́mọ bá ti dé some particular age ó ti ní freedom ẹ̀ ó ní choice. Ọmọ mi tí mo sọ náà ó láwọn nǹkan tí mo sọ tí mo ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ ó ti ẹ̀ bẹ̀rù ọmọ irú ìyàwó ló fẹ́ kọ́ pè mí ọmọ jáde lábẹ́ mi ní táìmì yẹn ó fẹ́ pa mí ó fẹ́ bà tèmi jẹ́ ni kíní kan irú àwọn nǹkan okay mom my bad okay ó dẹ̀ ní kí n fẹ́ kò mi ò lè bá lu agídí torí kò ń ṣe ọmọdé mọ́. Yes, exactly. Kò ń ṣe ọmọdé mọ́. Ẹ ṣe ó ní èjì tọ́mọ máa dé tí ìyá gan máa lè sọ pé òun fẹ́ mo máa tù ú ni máa fọ̀rọ̀ bọ ni. Hello? Mi ì lè bá lágídí kò kí ń ṣe ọmọdé mọ́. Hello? And you got to give answer in some of the videos that you share that saying our target back view we don't call. This is my first time me call. I just listen. No, me gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ ẹ sọ kí lẹ sọ náà kí lẹ sọ kó give answer kí lẹ no give answer. So wọ́n really allow wa. Hello. Kí lẹ sọ kó give answer. Ẹni nǹkan kan give answer kí lẹ no give answer. Yeah, money most of our questions te man béèrè pé ẹ ti ṣàwọn show sẹ́yìn tẹ́ pé ẹ ti sọ most of our answers yẹn gan. Tẹ́ pé ẹ ti sọ most of our answers yẹn in your shows. You understand? So that's why mo command call listening to some other people's view. What I just the good thing is I wish people can and again Eje Solema can drop man. And I'm not sorry to say most of these problems too are from our motivational speakers at our pastors with the impression on found obìnrin even in the church. Pedestals on gbe wedding sí, pedestals on gbe ọkùnrin sí what they are telling them to now, look after in a man. Now, ṣe rí ọ̀rọ̀ yẹn mo máa drop ẹ̀. Ẹ ṣe ọ̀rọ̀ yẹn mo máa drop ẹ̀ láàárọ̀ la. Mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó máa lọ viral ó máa fa ilẹ̀ ya máa drop ẹ̀ láàárọ̀ la. It's causing bigger problems.
motivational speakers and most of these our pastors, what they are saying is causing bigger problems. It's causing bigger problems. Shema, I think, God bless you, ma. Ayé ìgbà tí Ànábì sọ wípé kó o máa bọ́ ìyàwó máa bọ́ ọkọ máa bọ́ ìyàwó. Ayé ìyẹn petrol wọn kì í ra Saudi ó dàbẹ̀ ni pé ọrọ̀ ajé Saudi ló dájú. Kò ṣayé ìsìn. Ẹjọ́ mo wà live o. Hello, ẹ káàsán ma o. Ẹ káàsán. Ẹjọ́ group tẹ̀sẹ̀ dá sílẹ̀ yẹn ni mo ní kí n pè fún. Ẹ má wọrí máa pè yín later after this show. Ayé ìgbà yẹn ni ayé ìsìn ó máa ṣiṣẹ́ ni. Ayé ìgbà t'Ànábì ní pé kó máa tọ́jú obìnrin. Ayé ìgbà yẹn ti kọjá. Ayé ìgbà yẹn bóyá ayé ìgbà yẹn tó fi táyà rán bàtà. Ayé man shall leave the husband kìíní kan tẹ máa kó ayé ìgbà yẹn ti ayé ìsìn gan tẹ́ ẹ̀ bá ṣọ́rọ̀ ọkùnrin á san dáórì tó bá rọ́kùnrin tó dúró wọ́n ló bá lọ sọ́dá ẹ wo mo máa drop ẹ̀ lọ́la kẹtù ẹ̀yà mi jẹ. Ebi tó bá rí gbá ló máa rẹ́ mi àwọn èèyàn ò fẹ́ yàwó wọn ò san dáórì mọ́. Àìkò ayé tí bàbá ẹ kásán tó máa kọ list wọn á ní wọ́n wá san dáórì ẹ gbà ẹ tí mọ bó ṣe ń lọ. Mo ń gbádùn yín. Ẹ kálẹ́. Ṣé rí mo kàn fẹ́ sáré dá sí ètò yẹn kíákíá nù. Basically èyí tí social media tó ṣe nu ọ̀rọ̀ àwọn obìnrin òun ló pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Ṣọ́ọ̀ mi ẹ máa rí àwọn obìnrin àti Sisi o àtàdélébọ̀ wọn ò níṣẹ́ méjì ju pé kọ́kọ́ jókòó sórí social media TikTok kọ́ máa jó kọ́ máa ṣe anything. Ẹ wá mú wíìgì tí ìyá àti bàbá yín ò lò. Gbogbo àwọn moral values ní àwọn ìyá wa nígbà yẹn kò sí yẹn mọ́. Gbogbo àwọn respect àwọn ìyá wa fún àwọn bàbá wa ń gbà yẹn even kọ́ máa jà wọ́n yìí máa fún wọn ní respect yẹn. And for now sì western culture pé equal right yẹn kò wá tí ó jẹ́ káwọn obìnrin yẹn kan dúró fọ́kùnrin kan tẹ̀lé bá fọ́kùnrin. tó bá yẹ ẹ̀yin lẹ máa lọ máa san dáórì ọkùnrin ẹ tí mọ nǹkan kan ẹ máa lélẹ̀ dọ́gba ẹ máa lọ san dáórì ní ìta ta kọ́wọ́lé wọ́n ṣà ń san dáórì ní India ẹ máa lọ ẹ ṣà ń lo irú India àti Wavon. Tẹ́ bá wo population of single mother ń sìn within the age of 22 to 35 àwọn ló pọ̀ jù. Ọmọ kan ọmọ méjì pa ó tọkùnrin bá sọ ha wọ́n ti gbé síwájú wọ́n ti sọ abcd. So àwọn chọ́ọ̀chì náà ò dẹ̀ help matter ibi tí chọ́ọ̀chì bá ti emphasize pé wọ́n máa wọ́n woman tọkọ ẹ̀ bá ṣe kíní kan lọ sí court. Ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín márẹ́jì ò dùn fún ẹni tó níyàwó kan gbogbo ẹnu mo fi sọ. Tó o bá mọ̀ pé o fẹ́ jókòó sínú ilé ọkọ tó o fẹ́ gbádùn ẹ̀ tó o fẹ́ kọ́kọ́ bọ́ síta tí òbò bá pé mẹ́rin mẹ́ta ní ẹni oko ọkọ ó máa padà pa ẹ́ tì bí aṣọ gbígbó ni ẹ̀ẹ́jọ́ máa tọ́ mọ wọn ò ní dú ẹ mọ́. ẹ rò pé kèrè mú ni ẹ sì máa lọ máa sọ dáórì ẹ lọ máa sọ dáórì èyí lẹ máa lọ máa sọ dáórì ọkùnrin ẹ tí mọ bó ṣe ń lọ. Hello ma. ń gbádùn yín. Hello ma. Yes. Ẹ kú ètò wa. Ẹ kú. Ọlọ́run ò ní bá tiyín jẹ́ lágbára Ọlọ́run. Àmín. Tẹ́ mo fẹ́ sọ kíní kan fún yín lálẹ́. Ṣé rí ẹ ti ṣe rere tọ́lọ́run ràn yín láyé ẹ lè máa ṣe lọ. Ibi tẹ́ ẹ ṣe dé àti ibi bẹ́ẹ̀ ṣe àti bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹni tó bá mú tiẹ̀ ti mú tiẹ̀ ẹni tó máa sórí lára yín ti sórí lára yín. So nínú ẹni tó sórí lára yín lèmi wà ẹ bá mọ nọ́mbà mi dáadáa mo ṣoríire dáadáa lára yín. Kí lóríire náà? So bẹ́ẹ̀ kẹmukẹmọ páwọn tó ṣoríire náà. So ẹ̀wọ̀n náà ṣẹ́yìn lẹ sọ pé èèyàn kan wálé wá fẹ́ yín. So àdàkùnrin. Ẹ̀yin lẹ fẹ́ lẹ ní lórí platform ní obìnrin ṣẹ́yìn lẹ ṣe marriage ni ṣẹ́ ti ṣe marriage ni. Ó kù jẹ́ àti ń tìjẹ́ àti ṣe báyìí. Ọlọ́run àmọ́jọ dúró èmi ló yẹ kí n jẹ́ ṣá èmi ló yẹ kẹ́ jẹ́ kẹ́ fi ṣe ṣá kí ní marriage yẹn sìn orí platform mi ṣáà náà. Ìfà àmọ̀ bá ṣe máa ṣe gbówù mi kẹ wà ń bẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yẹn tí ẹ̀rọ tẹ àwọn young ladies tẹ̀ ń sọ yìí èmi rò pé ó ti late. Àwọn ọmọ yẹn ti bà nǹkan jẹ́ ju bí wọ́n ṣe expect lọ. Of course àwọn ọkùnrin máa sá fún wọn wíìgì tí ìyáláyà yín ò wọ̀ wíìgì yẹn lẹ fẹ́ máa rà. Wọ́n ti bà. Àwọn designer tí pọ̀rípọ̀rí bá bá lákú yín ò lò.
òun lẹ fẹ́ máa lò ẹ̀ẹ́dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ lórí ọkùnrin yìí náà lẹ fẹ́ gbélé. ṣe rí àwọn ọmọ tá à ń sọ yìí náà ṣe rí tó wà lọ́kàn wọn bí wọ́n ṣe wà yìí láti bà tọkùnrin náà jẹ́ that is their mission these days. àwọn náà ò sọ fún yín pé àwọn wọn ò fẹ́ fẹ́ ọkùnrin kan tó ṣe táwọn ọkùnrin ṣe sá nìyẹn wọn ò fẹ́ fẹ́ ọkùnrin mission wọn ni pé láti gbọ́ kan wá bà tọkùnrin jẹ́. so ọmọkùnrin náà ti mọ̀ pé òkè nǹkan tẹ́ gbé wá lélẹ̀ yóò dá o ẹ̀yin náà ẹ pàkó ẹ lò. so tẹ́ bá rí àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń sìn ní àwọn tí wọ́n ń ṣe àwọn tí ó kàn jẹ́ pé àwọn náà mọ̀ fáwọn ẹni yóò ní ìjà wọn ò láwọn fẹ́ so kankan wà káwọn náà gbowó lọ́wọ́ wọn kan lọ ni. báńkà tó ṣe èlò ni nígbà tí yan bá ń ṣe tó bá wàhálà máa ṣẹlẹ̀ náà ẹni tó jẹ́ báńkà èlò ni sálárì ẹ̀ tó wá fẹ́ máa déètì ẹni tó lo wíìgì 601 million sórí ó máa padà lọ́dún kọ́ńtà ni náà tí ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́. ẹ bá dẹ̀ rí ẹ bá rí bá ètò náà. ṣé líìfù àwọn ọkùnrin gan tó bá ọkùnrin gan tí ò bá ọkùnrin gan tó bá jẹ́ kínní gan ò ní ta sí wọn tó ti mọ̀ fáwọn eléyìí máa bá tòun jẹ́ ni. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣe rí adúpẹ́ fọlọ́run ẹni tọ́lọ́run bá ní kó gbọ́ tó bá gbọ́ tó yí padà àbá ń bẹ̀ èyí tí ò bá gbọ́ ẹ fún wọn lẹ̀ jẹ́ kó máa bá a lọ tó bá yá wọn padà máa káwọ́ yẹn sókè ọlá máa sọ àwọn èèyàn ń sọ lé ní wọ́n ń pariwo wọ́n ń wí wọ́n ń sọ fún wọn wọn gbọ́ most tí wọ́n sìn most obìnrin tó ẹ jẹ́ kí n tún gbé lọ under 35 these days àfàìmọ̀ orí ẹ̀ kó má jòlóṣù orí ẹ̀ ẹ wo bí táyé lọ ẹ wo bí táyé délé. torí wíìgì ẹ máa fẹ́ lo wíìgì sórí ẹ máa èmi gan bí mo ṣe ń ṣe kíní àti ṣíra mi lẹ̀ gbogbo pátá yín bíbá ló máa dé a máa rí fún gbòfurọ yín designer tó dáa ju ara yín ni ẹ̀ẹ́dẹ̀ níṣẹ́ lọ́wọ́ orí ọkùnrin náà lè máa délé. responsible wo àwọn ló máa gbẹ̀rù kan yẹn sílé ṣe bá kan fi wọ́n ṣe tv. ẹ ṣe dàrí ẹ̀yin ọkùnrin ètò ayé ẹ bá fẹ́ bàjẹ́ nu yín kó lọ máa fẹ́ àwọn ọmọ oníwíìgì èékánná wọn báyìí owó tó fi ṣe kọ́nà gan ìyá ẹ túwọ́ tó ń fẹ́ ìyá ẹ wọn ò fi fẹ́ ìyá ẹ sílé owó tó fi ṣe èékánná lásán wọn ò fi fẹ́ ìyá ẹ sílé ẹ ti mọ̀ ibi tó belong sí ni kẹjẹ́ kí wọ́n belong sí ẹ̀yin lẹ máa fúnra owó olówó yín ló máa fi owó ra kú olówó yín ló máa fowó ra kú ẹ̀ẹ́rí wọn máa gbé wíìgì sórí wíìgì tó irun tó sì máa ṣí kúrò lórí wọn bàbá mi may God continue to rest his soul. Hello. Ẹ kú iṣẹ́ náà. Yes. Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín. Àmín. Ní ṣiṣẹ́ ṣe Ọlọ́run àtúbọ̀ di oyún náà. Àmín. Hello ma. Mo ń gbọ́ yín. Hello. Hello, mo ń gbọ́. Hello. 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 Hello ma. Yeah, mo ń gbọ́ yín. Kwetu ya mi o. Yes sir. Kálẹ́. Yes sir. Hello ma. Mo ń gbọ́ yín. Hello ma. Mo ń gbọ́ yín. Senator Kolele. Èmi ń gbọ́ yín. Ẹ wo orúkọ yín ò ní bàjẹ́ ma. Àṣẹ Ọlọ́run. Ọlọ́run máa bá mi gbà fún yín ní gbogbo ọ̀nà. Àṣẹ. Program tẹ́ gbé kalẹ̀ ní ayẹlẹ́ yìí nírọ̀lẹ́ yìí ó ní agbára o. Torí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ pẹ̀lú program tẹ́ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olóbìnrin wa yìí. Sọ̀rọ̀ kan ní àìpẹ́ tí mo gbọ́ nípa àwọn bàbá wa nígbà yẹn pé ọkùnrin tó bá fẹ́ ìyàwó kan ṣe ń gbọ́ mà wípé kàn lọ tú down something bàbá tó bí èmi ó jayé tó fi kú ni. Ibi pé in fact àwọn màmá wa máa kúnlẹ̀ àwọn ìyàwó ibi tó pọ̀ dé ọbẹ̀ tèmílélé ló máa jẹ lénìí ọbẹ̀ èwo nínú wọn ló tó láti kọ bí àwọn sisi òde ṣe ń ṣàkọ nísìn nígbà tó ti mọ̀ pé ó tán ti brainwash àwọn ọkùnrin nígbà míì àwọn pastors and co I'm sorry to say this wípé church o bóyá church of a thing ọkùnrin gbúrò ìyàwó kan ògbó fẹ́yàwó méjì bàbá mi gbáyé tó fi kú ni. Mà ẹ ló mà. Mo ń gbọ́ yín. Mo ń gbọ́ yín. Gbọ́ bóyá network. Mo rántí nígbà kan
nígbà tí bàbá mi mú mi lọ open account mo wá lọ yọ 6,000 naira kan tí mò ń sọ yá ti máa lé ní 20 years mo lọ yọ 6,000 naira nínú account yẹn mo lọ fi ra woman hair irun Chinese wig tó jáde nígbà yẹn kan tí mò ń sọ yá ti pẹ́ gan o mo lọ fi owó yẹn 6,000 naira mo lọ fi ra mo wá ní kán wá láti tẹ́jú oṣù kan wá bá mi ṣerun yẹn lé ọ̀rọ̀ tí etí tí ikú gbọ́ bàbá mi ní ó lọ yọ 6,000 naira nínú àkáǹtì ẹ̀ fi ra artificial irun sórí àwọn ló pẹ̀lú nǹkan tó jẹ́ kẹ́ pé irun orí mi ni gangan ló wà lórí mi torí bàbá mi sọ fún mi wípé kó jẹ́ pé orí ẹ lásán irun tó gbé sórí lásán ló ná owó yẹn sí wàá mọ̀ pé ẹlẹ́dà ẹ̀rùn ẹni ó lọ yọ 6,000 ó lọ withdraw owó nínú bank account ẹ fi ra artificial irun bàbá mi sọ ọ̀rọ̀ tí ikú gbọ́ tí etí ẹ di mo gbọ́ níjọ́ tá à ń sọ yìí látijọ́ yẹn pé ìwọ lọ withdraw 6,000 naira fi ra irun artificial kò ṣe kó fi ṣe business kò ṣe pé anything ó lọ withdraw 6,000 naira fi ra irun mo gbọ́ in fact ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n sọ fún mi láyé wọ́n sọ fún mi látijọ́ yẹn wọ́n pẹ̀lú tí máa wàásù fún ẹni tó ń lo wíìgì ń sìn máa sọ fún pé tó bá jẹ́ irun orí ẹ̀ lo ná mílíọ̀n irun orí mi ló wà lórí mi gbogbo nǹkan tẹ́ ẹ rí lórí mi gbogbo nǹkan tó tẹ́ ẹ rí lórí mi tèmi ni kò sí artificial bẹ́ẹ̀ kò sí attachment ẹyọ kan báyìí bẹ́ẹ̀ irun orí mi ni ẹ wá tún wá jẹ́ kí n sọ tuntun fún yín mo gbà lóòótọ́ tọmọ bá tí ọmọ bá rí nǹkan lọ́wọ́ màmá ẹ̀ láti kékeré kó tó dàgbà ó ṣeé ṣe kó mú wà màmá mi ò rí wíwọ̀n rí lórí màmá mi ò rí wíwọ̀n rí lórí màmá mi látijọ́ tí mo ti dáyé o tó bá dirun wọ́n á pàkírun mi ò rí wíwọ̀n rí lórí ìyá mi ò rí ṣòkòtò rí mi ò rí lipstick rí lẹ́nu wọn ọmọ tí mo bí náà nísìnyí bóyá tó bá ṣe Ghana weaving ọmọ mi ò fi ọṣẹ sírun rí pé wọ́n ń pàmò irun natural hair ló wà lórí ẹ̀ bóyá tó bá ṣe Ghana weaving natural hair ni kò dẹ̀ kí mi ò rí kó fix weavon rí ipò bá lo attachment ó fi ṣe braid àbó ó fi ṣe Ghana weaving ni wọ̀ pé ó lọ ra human hair ó ṣe kíní kan kò wọ́ lórí kò ṣe nǹkan tó wù gold wù mí mo dídì ra gold mo fi sórí ọmọ mi ó ní kí n fà wọ́n lẹ̀ pẹ̀lú silver wọn kò gbà lọ́wọ́ mi a ní torí wípé ṣe rí àwọn ìgbésí ayé tó ṣe ṣàgbẹ̀ lójú yòyò fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin yẹn wọn ò bá lọ́wọ́ mi kò wù wọ́n honestly ó dá lóòótọ́ kíyàn tọ́ ọmọ ẹ̀ nígbà tó wà ní kékeré iṣẹ́ làwọn ọmọ mi bá lọ́wọ́ mi àwọn ọmọ mi dẹ̀ ń kàwé sí wọ́n tún ṣiṣẹ́ mo sọ fún yín pé ọmọ mi ọkùnrin ra mọ́tò fúnra rẹ̀ ló rà á fúnra rẹ̀ ni now as I speak ọmọ mi obìnrin ti múra àti ra tiẹ̀ wọ́n dẹ̀ wà ní school wọ́n ṣiṣẹ́ ẹ wá sọ fún mi bó ṣe fẹ́ bọ́ sọ́wọ́ bọ́kùnrin ṣe fẹ́ gba nígbà bọ́ because wọ́n ti mọ̀ wípé iṣẹ́ lèèyàn ń ṣe kéèyàn tó jíṣẹ́ pé kò sí àbùjá kan lẹ́yìn ọ̀pẹ lẹ́yìn pé kò ṣiṣẹ́ tó bá nídìí nǹkan mo máa fún wọn but wọ́n á ti ní nǹkan táwọn gan ní sọ́wọ́ irú ọmọ mi sì máa wá fowó kún sí nǹkan tóun ti kó jọ 2 weeks ago ó kàn déédéé pè mí last week náà ni ó ní mom I'm sending so amount to your account mo ní what for ó ní I want you to keep it for me ó ní no matter how I disturb you don't give me the money you can only release the money to me when I'm ready to buy my car girl mi nìyẹn o she's just 21 ó kówó yẹn sí account mi pé kí n bá òun kó dání ọ̀ǹtí tó ń bá fẹ́ ra mọ́tò ní kí n kó jáde kí n kó fóun kì í ṣe pé bí a mo fi ń pọ́n wọn lé mò ń sọ fún yín pé ẹ láti bí èèyàn bá ṣe rìn lèèyàn ṣe ń kó ni ṣẹ́rí kò sí live nínú ẹ̀ ń sáré wíìgì ẹ̀ ń sáré weavon tí ìyá àti bàbá yín ò lò ẹ̀ ń sáré designer tí ìyá àti bàbá yín ò lò mi ní kéèyàn máa lò ó bọ̀ irú èmi bí mo ṣe wà yín sí kò sí nǹkan tí kò sírú nǹkan tí mo fẹ́ rà tí mi ò lè rà kò sí nǹkan tí mo fẹ́ lò tí mi ò lè lò mo ti ṣiṣẹ́ débẹ̀ àfi tí ò bá wù mí
àfi tí bá fún pé kí má wà extravagant mo ti ṣiṣẹ́ débẹ̀ mo ti sọ ẹ̀tọ́ mi fún yà mi gbogbo tí bá fẹ́ dú ẹ mo fẹ́ dú ẹ mi ò ní fòbò mi gba owó lọ́wọ́ ẹ mo fẹ́ dú ẹ láìsówó mi ní fòbò mi gbowó lọ́wọ́ ẹ torí iṣẹ́ ni mo bá lọ́wọ́ ìyá mi iṣẹ́ ni mo bá lọ́wọ́ bàbá mi èmi náà dẹ̀ tún ti transfer sáwọn ọmọ mo jẹ́ káwọn ọmọ mi mọ̀ láti kékeré ni mo ti ń build wọn tó yẹ pé gbogbo fóònù tí wọ́n lò láyé mi ò lórú ẹ̀ èmi dẹ̀ ni mò ń rà mo dẹ̀ ń sọ fún wọn pé wò ó tó bá sórí life tí mo ti gbé yín sí tó o bá ṣiṣẹ́ o lè maintain standard yẹn o wàá jábọ́ láti standard yẹn á dẹ̀ dùn ẹ́ o ò dẹ̀ fẹ́ jábọ́ so àwọn náà dẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọbìnrin àwọn fàgbèyí lójú yòyò ayé tí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń gbé lo wíìgì tí ò sí lórí ìyá àti bàbá yín wá ní pé tẹ́ bá ti wá délé ọkọ àríyìn afẹ́ yín bẹ́ẹ̀ yẹn o nímọ̀ pé tẹ́ fẹ́ yẹ ò lè maintain standard dẹ̀ ní fẹ́ jẹ́ kí standard fall ìsídàkẹ́ result pé bí akẹ́ lọ máa yan sugar daddy mọ́ ọkọ. tó ti yẹ yín ìṣẹ̀lẹ̀ kẹ́ máa lọ máa mọ bẹ́ ṣe máa wá sugar daddy mọ́ ọkọ àbí kẹ́ máa fìtìná tí ọkọ ẹ̀yin ọkùnrin náà ayé yín ò ní bàjẹ́ gbogbo àwọn tẹ́ bá ti rí tó ti lo wíìgì 1 million wọ́n máa bá ayé yín jẹ́ ni wọ́n máa padà bá wọn ń ṣọmọ tó yẹ kẹ́ ẹ fẹ́ àfi tó bá jẹ́ wípé ẹ rí pé wọ́n ní iṣẹ́ lọ́wọ́ bọ̀ ọmọ ẹ ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé òun fẹ́ ọmọ obìnrin tó ń lo wíìgì 1 million kò dẹ̀ níṣẹ́ ó lóun ọmọ yunifásitì bó ló ti rówó ó dẹ̀ fẹ́ déètì irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó fẹ́ fi ṣaya ó mọ̀ pá yí ẹ máa padà bàjẹ́ ó máa padà dolóṣó mọ́ ẹ lára nínú ilé òun fẹ́ ọmọbìnrin tó ń lo wíìgì 1 million òun fẹ́ ọmọbìnrin tó ń lo aago 3 million kò dẹ̀ níṣẹ́ ó lọ́mọ school ọmọ yunifásitì bó ló ti rówó ó lo káàgọ̀ bísínẹ́sì wo ló ń ṣe níbo ló ti rí ó ń fà ó ń lo pẹ̀fíìmù ńláńlá níbo ló ti rí kí ni iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ sì wà ní school ó wá ní tó bá fẹ́ sílé torí pé orí pé ó fine àbádé wà classy ó wà classy mo láì finesse ó wà classy ó wà classy ó classy kìíní kan ni ó máa lọ ṣe díṣọyàn ṣe fùrọ̀ ó wà classy níbo ló ti rówó tó fi wà classy owó fùrọ̀ iṣẹ́ wo ló ń ṣe tó fi lọ ṣe fùrọ̀ iṣẹ́ wo ló ń ṣe tó fi lọ ṣọmú a máa rọ oríṣiríṣi iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ń ná ju owó iṣẹ́ tí wọ́n ń ṣe lọ irú àwọn obìnrin yẹn ló fẹ́ tẹ̀lé wọ́n máa padà lu okó ẹ ní gbàǹjo ni wọ́n máa padà lu okó ẹ ní gbàǹjo wọ́n máa padà sọ ẹ́ di oníkátẹ́tà wọ́n máa padà gbé àlè wá sínú ilé fún ẹ wọ́n á dẹ̀ pe àlè ní ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n àwọn àbí àbúrò màmá àwọn aṣáà ti rí gbogbo ẹ̀ lórí platform mi wọ́n máa gbálẹ̀ wá fún ẹni torí o ò ní lè maintain standard yẹn ẹ máa ṣe bí ẹ ṣe mọ ẹlẹ́wà ṣàpọ́n kò sí bó ṣe lè lówó tó o bá ti ní obìnrin tó ń wọ wíìgì 1 million tí ò ṣiṣẹ́ epo mo dúpẹ́ màmá alákìjà mi ò rí wíìgì wọn bó ṣe lówó tó mi ò rí kọ́wọ́ extravagant mi ò rí rí àwọn màmá Abba Fọláwíyọ mo ti bá wọn mo ti invite wọn ṣe gbogbo ẹ̀rí sí nǹkan mi àwọn màmá Oprah Benson mi ò rí kọ́ múra yàmàyàmá rí kọ́ lo wíìgì 1 million àwọn ọmọ wèrè yìí ọmọ jáwé àwọn ọmọ kọ́síkórí ọ̀rà wíìgì 1 million ni ó máa débi ìbàdí wọn àwọn wèrè wọn á ti sí gbogbo ojú òbò ìjọ tó bá ti dó wọn báyìí lò rójú ráyè mọ́ láyé ẹ̀ ojú kòkòrò tiyín gan kò dẹ̀ ní jẹ́ kẹ orú ọmọ tó dirun ìwọ ò mọ̀ wípé ọmọ tó ra wíìgì 1 million sórí òbu ẹ̀gbọ́n á ti já scale ìkòkò tó máa jọta ìdí ẹ̀ máa gbóná òbu á ti já scale 3 million orú àwọn ọmọ tó rọra dirun sórí tó jẹ́ wípé adley gan-an máa gbogbo nǹkan tó máa lò sẹ́nu lip gloss ni kì í ṣe pé àwọn náà kì í dóko bẹ̀ wọ́n kọjá àyè ara wọn irú àwọn ọmọ yẹn tó bá mú wọn mọ́lẹ̀ tó tọ́jú wọn wọ́n á appreciate ẹ̀ pé kíní kan àwọn ọmọ tó ti ń lo wíìgì 1 million àwọn ọmọ tó ti dá fùrọ̀ lu tó ti dójú òbò lu àwọn ọmọ tó yẹ pé gbogbo orí wọn ti dá gbogbo inú òbò wọn báyìí náà ti kíkiní sí àwọn yẹn lẹ máa ló wù yín ọkùnrin tó bá ti lọ kó bá ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́
ẹ wá ní wọn ṣe ní tẹ̀lé àgbàlagbà ṣerú èmi mo fẹ́ lọ gbé mi bí mo ṣe wà yìí tí wíìgì bá kan ọrùn mi gbogbo ojú mi máa wú ni tó bá kan ọrùn mi máa bẹ̀rẹ̀ sí ní yún ara ìgbà tí mò ń ṣerun gan máa ṣe Ghana weaving yẹ́ máa lo gbọ́ ó pẹ́ kí n tó mọ̀ pé mò ń react sí tó bá kan ọrùn mi ara mi ó máa wú ni gbogbo nǹkan tó wà lórí mi ṣé o máa sọ pé irun eléyìí ò ṣàlùbáríkà tó ṣé irun eléyìí ò ju ìyálàyà wíìgì lọ àti sọ dídì àti sọ àṣànù àṣàn wíìgì ni àti ẹ̀dá ojú òbò gan mọ́ wọ́n ti ń ṣe òbò gan wọ́n ti ń ṣọmú ṣe fùrọ̀ nǹkan apaniṣe náà ní jẹ́yó àwọn pásítọ̀ náà máa sọ̀rọ̀ wọn lọ́la gbogbo bí tẹ́ ti rí èèmá ń ṣàṣẹ kínní kan irọ́ lè paṣẹ ẹ sọ òjíṣẹ́ Ọlọ́run tó fẹ́ yàwó kan nínú Bíbélì ẹ sọ fún mi òjíṣẹ́ Ọlọ́run tó fẹ́ ìyàwó kan nínú Bíbélì ẹ sọ fún wa níbo ni ẹ̀yin ti rí Bíbélì ti yín ọ̀pọ̀lọpọ̀ relationship ni ò tiẹ̀ yẹ kó lì sí marriage tó dẹ̀ jẹ́ pé wọ́n á dẹ̀ mọ́ra máa gbádùn wọ́n lè wà nínú relationship yẹn wọ́n lè wà nínú ẹ̀ for 10 years for donkey years ẹ jẹ́ kí n sọ fún yín kò sí marriage till death do us part ayé àwọn táìmù ayé ìgbà Solomon ni ti yọ obo ti yọ obo stop shaking me do us part ni tó bu ẹ bá ti stop láti máa ṣáàkì ọkùnrin ìjọ náà ló do us part onímọ̀ye sọ pé àwọn tó jẹ́ tọ́jọ́ relationship àwọn méjì níta ni till death ló lè jẹ́ till death do us part because wọ́n lè má ríra wọn for 3 weeks wọ́n bá tún ríra wọn wọ́n á ṣàkàrà wọn ṣe rí marriage ní ilé mélòó ni till death do us part tí wọ́n ń dẹ́ẹ̀dì kan tó do part mélòó because ẹ̀ ń tọ̀ wọ́n ni marriage tó lè sọ pé till death do us part marriage tí ò ń ṣe ìyàwó kan ni kó jẹ́ wípé kí oorun tó kan ìyàwó alákọ̀ọ́kọ́ kí oorun okó tó tún kan ilẹ̀ ti ta sí atẹ́gùn ti ta sí ẹ wo orú ìṣáde ọkọ yá sí ti death do us part ni torí bàbá yẹn ti dàgbà but marriage pé àwọn tó alágbára tí yọ obo stop shaking the man ló do yí part ó di tí òbú ẹ bá ti stop láti máa ṣáàkì ọkọ tó dẹ̀ máa stop ìgbà yẹn ló máa do yí part ti death do us part yẹn kì í ṣe language oní marriage ìyàwó kan kẹ kó sì dànù ẹ̀yin tẹ́ ń wàásù kínní ìjíṣẹ́ mélòó nínú Bible ló fẹ́ yàwó kan ti death do us part kò ń ṣe ọ̀rọ̀ oníyàwó kan ni tó bá fẹ́ kí death do yín part ìyàwó kan ò lè death do yín part tó bá dẹ̀ do yín part màmá 70 something lánàá níwájú Ọlọ́run àti èèyàn ń bọ̀ màá ka mẹ́sẹ̀jì ẹ̀ fún yín sìn 70 something àwọn yẹn náà wá ní wọ́n ti marry for 60 years àwọn náà mọ nǹkan tó ń rán ń bọ̀ 87 bá type 87 ó yẹ kí mẹ́sẹ̀jì ẹ̀ lè jáde. màmá yẹn send message sí mi ó ní ọkọ òun máa ń irritate òun ni wọ́n ti marry for over 30 years ó lọ́kàn ti pé 87 òun 70 something ó ló máa ń irritate òun dé pé tó bá sọ̀rọ̀ òun fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sétí àwọn yẹn sọ bá yá wa náà celebrate 50 years in marriage ti death do us part ẹ̀ ń tanra yín kò sí marriage kankan láàrin àwọn méjì tó lè di death do us part tí yọ obo stop shaking me do us part ni àwọn marriage tó death do us part làwọn marriage tó ju ìyàwó kan lọ tó jẹ́ wípé allowance máa wà ń bẹ̀ òbò yẹn á máa jẹ́ ọ̀tún àwọn marriage mélòó ni ti death do us part tó do tí death really do yín part chai ẹ ti ń tàn àwọn èèyàn jù ẹ ti ń tàn àwọn èèyàn jù mo wò pé kí n lè rí mẹ́sẹ̀gì ìyá yẹn ń bọ̀. ẹ ti ń tàn àwọn èèyàn jù wọ́n ní ti death do us part the death do us part.
wish kí n rí mẹ́sẹ̀gì ìyá yẹn kí n ka síta fún yín. Mi ì rí mẹ́sẹ̀gì ìyá yẹn. Mi ì rí mẹ́sẹ̀gì ìyá yẹn. Mo fẹ́ ka mẹ́sẹ̀gì ìyá yẹn fún yín. Kẹ́ gbọ́ nǹkan tó sọ. Tí bá rí mi ì rí. Mi ì rí mẹ́sẹ̀gì ìyá yẹn. Nǹkan tẹ́yìn pásítọ̀ máa dálẹ̀ apá yín ò ní ká. Ẹ̀yin ẹ wà lára àwọn tí ò jẹ́ kí marriage kó last. Àwọn méjì máa wà nínú relationship. Àwọn kan máa marry lẹ́gbẹ̀ẹ́ wọn. Wọ́n dẹ̀ máa ṣì remain in that relationship. Marriage yẹn á dẹ̀ break. Á dẹ̀ padà ṣì wá bá àwọn tó wà nínú relationship yẹn together. Kò yẹ kó yé yín wípé Ọlọ́run ò ṣe oko ẹyẹ kan. Ọlọ́run ò ṣòbò ẹyẹ kan fókó kan. Kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé kò sí nǹkan kan tó ń tú marriage ká. Tí ọkùnrin bá ṣì tí òbò obìnrin bá ṣì ń ṣàkọkùnrin á máa gbàgbé ìwà burúkú. Àwọn onímárèjì kan níyàwó kan ń ṣe the dead divorce pack ẹ kóra nù kúrò. Ẹ ló bá ti dọ̀la kẹ́ lọ ṣe show fún mi o. Ẹ mọ̀ pé mi òótọ́ ni mo máa sọ kò sí nǹkan tẹ́ máa ṣe fèmí. Ẹ máa sọ ẹ máa dákẹ́ ni. Àfi tẹ́ bá lè pa mí. Tẹ́ bá ráyè láti pa mí ẹ pa mí bóyá tẹ́ bá pa mí mi ní lè sọ̀rọ̀ mọ́. But as long as n bá live sí nǹkan tẹ́ máa ṣe máa sọ̀rọ̀ ìdọ́ba ni o. Ẹ̀yin tẹ́ ti pè mí tẹ́ fẹ́ join group. Remote people ní Canada bóyá wọn ò dẹ̀ gbọ́ ni. Bọ̀dá ní London ojoojúmọ́ làwọn èèyàn ń kúrò nínú group. Wàá rá àwọn èèyàn even ẹ̀yin ṣẹ́rẹ́ ẹ̀yin pastor ẹ ti bà yé àwọn èèyàn jẹ́ gan o honestly ẹ ti bà yé àwọn èèyàn jẹ́ gan o pẹ̀lú àwọn ẹ̀tàn tẹ́ ń fún wọn. Ọkùnrin máa kú nínú marriage báyìí á dẹ̀ jókòó sórí sofa á dẹ̀ máa fọwọ́ yún rí báyìí á máa fọwọ́ yún rí báyìí á máa wòrò ẹ̀ pé wọ́n lọ́hùn ẹ̀ dẹ̀ máa ní God against divorce God against pé kọ́ máa ibi tó tún ti lè lọ ní ìfọ̀kànbalẹ̀ kán lọ bomi tútù sí lórí kán fọwọ́ ra lórí kán bá fi ọwọ́ ra kóró ẹpọ̀n ẹ̀ kí ara ẹ̀ tutù gbogbo kóró pọ̀n tó gbé ká wèrè kan sọ lórí platform mi lẹ́ni o ó ní ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kò ní dóbò ń ta bóyá lẹ mọ̀ máa drop ẹ̀ fún yín láàárọ̀ la máa drop ẹ̀ fún yín láàárọ̀ la ẹ má wọrí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́jẹ́ kó dàárọ̀ la so that màá lè sọ á new táwọn èèyàn bá gbọ́ èyí tó bá máa ṣe show fún mi á ṣe show fún mi èyí tí ò bá ní ṣe show fún mi kò ní ṣe show fún mi ẹ̀yin wèrè kan ní kẹ́ lọ san bride price 500k ẹ ṣí èrè ni kẹ́ lọ san bride price kó máa pè 500k tó dá business ilẹ̀ ẹ lọ san bride price kó ebi máa pa yín bride price jẹ́ pé after 2 years tẹ́ bá ti san tán òbò yẹn ò ní ṣàkíyín mọ́ mi ní kẹ́ má san bride price ẹjọ́ máa dúnàádúrà ni àìmọye bride price táwọn èèyàn ti sọ tó padà wá sunkún ẹjọ́ máa dúnàádúrà ni àyè pé kí wọ́n kọ list wèrè kọ́kọ́ fepo àtàtà sí òyọ mọ́ shabarikolo.com lẹ́ bá fẹ́ join group mi ẹ send voice note after this show I will reach out to you ẹ̀yin obìnrin náà ní Naija lẹ́ bá fẹ́ join mo ti láwọn ọkùnrin kan lọ́wọ́ ẹ má gbàgbé 150 ni o ẹ dẹ̀ má gbàgbé then ẹ̀yin tẹ́ ní HIV tó bá fẹ́ join náà ẹ bá mi sọ̀rọ̀ later ire o ó dàbọ̀.